Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni abayín gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ ò. Wọ́n ní àǹtí wa àti àǹtí wọ́n ní wọ́n lọ sí ibì kan, wọ́n jọ wà nínú mọ́tò. Wọ́n ní ṣàdédé ni ara ló tún yọ sí àǹtí wa o, ara Ṣàngó. Wọ́n ní ló tún yọ sí àǹtí wa o. Wọ́n ní bí ó ṣe yọ sí àǹtí wa báyìí láǹtí wa sáré jáde náà sọ fún driver pé kó dúró náà sáré jáde nínú mọ́tò. Wọ́n ní ọpẹ́lọpẹ́ àǹtí wọn tó wà nínú mọ́tò náà sáré tẹ̀lé wọn. Allegedly bí a ṣe gbọ́ ni o, ẹ̀yin èèyàn rúmọ̀ nǹkan tó ń lọ lórí social media la mú wá fún yín. Wọ́n ní bí wọ́n ṣàṣe òdì wọn nìyẹn. Wọ́n ní wọ́n wá ránṣẹ́ pé àwọn èèyàn tó yẹ pé wọ́n mọwọ́ yí padà, wọ́n náà wá gbé wọn lọ sílé wọn. Wọ́n nígbà tán délé wọn, wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí wádìí nǹkan tó tún lè ṣẹlẹ̀ tó jẹ́ pé wọ́n tún máa rí ara Ṣàngó yìí. Wọ́n ní wọ́n wá sọ nípa nǹkan tí wọ́n lọ rà. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé wọ́n lọ sí Republic of Benin tí wọ́n lọ gbé ṣìgìdì lé wọn lọ́wọ́ tí wọn ò mọ̀, táwọn rò pé bóyá nǹkan táwọn lè fi bọ olókun ni. Wọ́n ní àtìgbà tó ti gbé ṣìgìdì yẹn dé báyìí, wọ́n ní náà ti ń ní problem o. Wọ́n ní náà ti ń ní problem o. Wọ́n ní ara ló ń yún wọn. Ẹ dẹ̀ mọ̀ pé wọ́n ní kò síbi tí wọ́n ti gbé wọn lọ o. Ẹ̀yin èèyàn lé, wọ́n nítorí láàrin òru wọ́n ní ṣìgìdì ń lé wọn kiri láàrin òru ni. Wọ́n láwọn nìkan dẹ̀ ni wọ́n rí. Wọ́n ní kò sí èèyàn kankan tó ń rí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kẹ́yìn tí ẹ wà nílé. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́, wọ́n ní bí wọ́n ṣe gbé àǹtí wa lọ sílé nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí wádìí pé kí ló dé tí àǹtí wa tún rí ara Ṣàngó. Wọ́n ní ara yìí wọ́n ní ṣe ló ṣá sí wọn nínú mọ́tò. Wọ́n láwọn nìkan náà rí. Wọ́n láwọn méjì náà wà nínú mọ́tò àǹtí wọn. Wọ́n ní bọ̀ àwọn nìkan náà ń rí. Wọ́n náà fò jáde nínú mọ́tò ni. Wọ́n nígbà tán náà wádìí náà ní nǹkan tí wọ́n lọ fọwọ́ ara wọn gbé òun ló ń lé wọn o, ló ń yọ sí wọn o. Ẹ dẹ̀ mọ̀ yí pé a sọ gist kan lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ lórí òrìṣà ìlú, tí wọ́n ní òrìṣà ìlú wọn ló ń bínú sí gbogbo àwọn tó ti ṣebi sínú pálàsì yẹn. Ẹ mọ̀ pé pálàsì kábíyèsí funfun nìní. Ẹ̀yin náà wò gbogbo ọ̀dà tó fi kún pálàsì yẹn white ni. Aṣọ tí kábíyèsí ń wọ̀ white ni. Àwọn olórí gan white ló yẹ kán máa wọ̀ torí ìyàwó onírìṣà ni wọ́n, ṣùgbọ́n wọn ò dáhùn. Ṣe ni wọ́n ń wọ aṣọ ara. Wọ́n ti sọ. Ẹ wo ìgbà tí Queen Naomi wà nínú palace, wọn ò ever wọ aṣọ ara náà. White náà máa ń wọ̀ ní gbogbo ìgbà. Wọ́n ń wọ aṣọ ara. Wọ́n ní òrìṣà ń lé wọn kiri, òrìṣà ìlú ń bínú sí gbogbo ìwà tí wọ́n ti wù. Orúkọ Jésù. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àǹtí wa ṣe fò jáde nìyẹn o nínú mọ́tò pé tí wọ́n gbé wọn lọ sílé wọn, tí wọ́n ní àwọn ń rí ara Ṣàngó ipò ṣá níwájú àwọn nìkan dẹ̀ wọ́n rí. Wọ́n ní nísìn wọn náà ti ń wádìí nǹkan tó ṣẹlẹ̀
sí wọn tó fi ń rí ara Ṣàngó, ṣùgbọ́n wọ́n ní nǹkan tán lọ gbé wá sí inú pálàsì, wọ́n ló ń ṣe gbogbo àwọn wàhálà yìí ló ń yọjú sí wọn. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn o, tá a ní ká mú wá fún yín allegedly bí a ṣe gbọ́ ni. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ gbọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o, fún àdúrótì yín lórí channel mi, fún ìfẹ́ tẹ́ ní sí mi. Ọlọ́run Elédùmarè á bá mi nífẹ̀ẹ́ yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.